awuyewuye tó ń lọ nígboro nípa oyè Ọbalẹfun tí wọ́n fi olùdíje sípò gómìnà lẹ́kọ̀ọ́ ìyẹn Gbadebọ Rhodes-Vivour jẹ pé bóyá ó tọ́ sí tàbí kò tọ́ sí, gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ oníṣẹ̀ṣe kan ṣe sọ wípé oyè náà kò tọ́ sí. Ìjọ olórìṣà parapọ̀ ti jáde tán tí wọ́n sì ṣàlàyé wípé ojúlówó ọmọ Yorùbá òun ni oyè náà tọ́ sí, tí wọ́n sì sọ wípé ojúlówó ọmọ Yorùbá àtàtà ni Gbadebọ tí àwọn fi jẹ́. Wọ́n ní wípé ká ní àjòjì ni tí kì í ṣe Yorùbá, wọ́n ní ọrùn ìbá ti wọ̀ láti ìgbà tí adé tó ti dé adé Ọbalẹfun. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́ 12 oṣù kẹrin ọdún 2025 yìí ni gbọ̀ngàn ilé ìtura Ayobot Event Center tó wà lọ́nà Badagry lọ́nà Adó-Odò ní Badagry nípínlẹ̀ Èkó gbàlejò àkúnfàyà àwọn lẹ́ẹ̀kan lágbo òṣèlú, lágbo àwọn oníṣẹ̀ṣe àti lọ́dọ̀ àwọn èèyàn pàtàkì lórígun mẹ́rin àgbáyé, níbi tí gbajúgbajà ayàwòrán ilé náà olùdíje sípò gómìnà Èkó lọ́dún 2023 ìjọ olórìṣà lábẹ́ àsíá Labour Party agboolé Gbadebọ Rhodes-Vivour ó wà ní ojúlé 18 ní Igbóṣeré ní ìsàlẹ̀ Èkó. Ara ilé wọn làwọn baba ńlá wọn ti fún ìpínlẹ̀ Èkó láti fi kọ́ Èkó City Hall báyìí. Ojúlówó ọmọ Yorùbá ọmọ Èkó ni Gbadebọ Rhodes-Vivour.